tó eléyìí ni latest update fún gbogbo ẹ̀yin tẹ́ ń kan South pátápátá. Tí o bá lè gbìyànjú tó o bá rí iṣẹ́ ìṣe gbogbo ẹ̀yin tẹ́ ń ta ìka, mo búra pẹ̀lú orúkọ Ọlọ́run Ọba, iṣẹ́ yìí ò lè bá pàdé anyhow. Tí mo bá fi iṣẹ́ lẹ̀ lónìí báyìí, tí ó bá ti di on 3 màá delete ẹ̀ padà, màá fi iṣẹ́ lẹ̀ ní òní. Tó bá ti di on the 3 oṣù yìí màá delete ẹ̀. Ìwọ tó bá rí lẹ́nìí tètè save ẹ̀ kó o dẹ̀rí pé o ṣiṣẹ́ yìí. O ò lè rí iṣẹ́ yìí nítorí pé iṣẹ́ yìí ó ní nǹkan tó bá dé, ó ní bó ṣe jáde, ó ní bó ṣe wá, ó ní ìrìnàjò tó bá dé. Ṣùgbọ́n màá filẹ̀ kí gbogbo yín pátápátá kẹ́lẹ́ bá ọ̀rọ̀ náà lọ. Bẹ́ẹ̀ ni a ti dúpẹ́ fọ́lọ́run Ọba nínú ẹni tó jẹ́yàn làwa náà wà, nínú ẹni tó jẹ́yàn la wà. Sọ̀rọ̀ tó wà dẹ̀ ti jẹ́yàn tí ó fẹ́ jẹ́ kẹ́lọ́mí ò jẹ́yàn mọ́, irú èèyàn bẹ́ẹ̀ kò yẹ láwùjọ àwọn èèyàn. Àwa nítorí pé àwa náà ti jẹ́yàn wọn ba nǹkan táwọn náà tá fi ń jẹ́yàn ká mọ́ lè filẹ̀ fọ́mọlàkejì. Ẹ̀yin tẹ́ ń ṣe jí nìkan lẹ́niṣẹ́ yìí, ẹ̀yin tẹ́ ń ṣe jí nìkan lẹ́niṣẹ́ yìí. Kí ni ẹ bá mi tọ́jú? Ẹ bá mi tọ́jú orí olóńgbò dúdú tá a pa lóòjọ́. Ẹ ra olóńgbò dúdú, ẹ dẹ̀ rí pé dú, ẹ gbé orí rẹ̀ kó mẹ́ ìyókù wúlò mọ́. Ẹ bá mi tọ́jú ọwọ́ ìnàkí oko ni o, tó jẹ́ ìka yín rẹ báyìí. Ọwọ́ ìnàkí oko tó jẹ́ ìka yín rẹ báyìí. Ẹ bá mú owó dọ́là, ẹ bá mi fi wé, ẹ bá mi fi wé báyìí, ẹ bá mi fi wé báyìí. Kẹ wá la inú olóńgbò yẹn, kẹ ti ọwọ́ yẹn bọ̀, kẹ ti ka yẹn bọ̀, ẹ gbé sínú agbádá. Ẹ mú orí igún kan, ẹ fi sí lẹ́gbẹ̀ẹ́, orí ọká kan, ẹ fi sí lẹ́gbẹ̀ẹ́, orí èrè kan, ẹ fi sí lẹ́gbẹ̀ẹ́. Kò jù bá ń lọ o. Ẹ wá bá ń wá ọ̀ǹgàbílẹ̀ 16. Ẹ wá bá ń kan ọwọ́ ọ̀ǹgàbílẹ̀ yẹn, àtẹsẹ̀ rẹ, ọwọ́ rẹ, àtẹsẹ̀ rẹ, gbogbo ẹ̀ 16 pátápátá ẹ bá mi kólé lórí. Ara yòókù á sọnù ni o, ẹ fi dé atare kan sí. Ẹ bá ń jóògùn yìí, tẹ bá jóògùn yìí tán, ẹ bá ń lọ kókó ná, ẹ rọ́ sínú ẹdì sínú pépà kan tàbí kẹ́ ẹdì sínú kékan. Kò jù bá ń lọ. Ẹ má bá ń fi epo pa lo iṣẹ́ yìí ní alaalẹ́, kẹ́ ẹ má fi ọtí lò láàárọ̀ kùtùkùtù. Ẹ já lọ dán wò. Ìjọ́ tí sẹ́ẹ̀ bá pé ọjọ́ 5, ẹ rí nǹkan tí ó bì fún yín. Ẹ gba owó, ẹ̀rù ọdẹ bá yín. Ire o.